Mama máa gbàdúrà kẹ́yìn máa ṣe rówó ṣayé. Alábí. Mama máa gbàdúrà kẹ́yìn máa ṣe rí bá ti ṣe. Mama máa gbàdúrà kẹ́yìn máa ṣe tẹ́gbẹ́ láyé. Ọ̀gá mi dábàá ń gbàrú ẹ̀ ọ̀bọ̀ Ọlọ́run máa jẹ́ kó ṣe o. Àmín o. Àmín o. Ọlọ́run la bá máa dúpẹ́ fún lẹ́nìí. Alágẹmọ ti bímọ ẹ̀tọ́ àti mọ́jọ́ wa kò sọ́wọ́ ọmọ alágẹmọ. Lóòlé ogun àgbáyé ó déré. Mo fọlọ́run sí gbogbo yín. Tó bá dàgó 6 lówùrọ̀ ọ̀la ẹ wá mú mi. Èmi ò tí ì lọ o. Torí Jíbọ́lá Pasuma bàbá Baraka. Àròwé ti gun akọrin. Iṣẹ́ fújì yóò olóyè lólèyè ọlọ́gbọ́n ló lè mọ̀. Tẹ́lẹ̀ bàbá rẹ̀ ni tó ń kọrin bíi Paso. Wọ́n ló ń polówó Pasuma ni. Ìgbà tí mò ń kọrin bí ọ̀gá mi Osupa Saheed o. Èmi tiẹ̀ wá ya wèrè débi pé mo pera mi ní second Osupa ní mo ṣí nígbà ẹ̀ bàbá owó. Wọ́n ló polówó Saheed ni ẹ̀ tó lórúkọ ẹ̀ tó jọ́ originator orúkọ tiẹ̀ gangan. Ṣé kò polówó ara ẹ̀ ni kí wọ́n tó máa bá a jó orúkọ bàbá owó tọ́pẹ́. Oníkálukú ló ń wá náà tí ó gbé gbà tí ó fi níláárí. Oníkálukú ló ń wá aláàdá tí ó fi dókè òòó. Ọlá oníyá ó ní láti wẹ̀ ní bàálà ní ó bàbá owó. Ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá ti bá jẹ́ kán rí ẹ, tọ́lọ́wọ́n bá jẹ́ kán bá rí ẹ, tó o bá ń kọrin bí ẹnìkan, tó bá ti rí ẹ òye amẹ́lọ ìwọ gan lórí ẹ wò ó. Kó o tún lórí wípọ́ gbọ́n kí la lè dá, kí la tún lè ṣe òye amẹ́lọ tọ́pẹ́. Kí ni mo lè ṣe tí mo lè fi ní identity mi? Tọ́ máa fi mọ̀ pé mi náà ni ọmọ ẹlòmíràn kọ́ ò bàbá owó tó pẹ́. Torí wípé mo màmá ti ṣègboro rí, mo ti ṣègboro rí. Ìgbà tí o sí kọ́bọ̀ lágbo mi o, mi mọ ibi tí mo fẹ́ sùn tálẹ́ balẹ̀. Tọ́pẹ́ mo ti ṣègboro rí. Ìgbà tí o sí kọ́bọ̀ lágbo mi mo jẹ tí mo fẹ́ jẹ bàbá gbọ́. That is to say, tó bá jìyà òyì àmẹ́lọ orí apé, tó bá jàjà rí iṣẹ́ kan wàá mọ ohun tó ń ṣe.
Tọ́pẹ́ mo ti kọrin lólùyọ̀ lélẹ́rí ọ̀tọ̀ lórúkọ Tọ́pẹ́ tí mò ń jẹ́ mo ti kọrin lówódé dìrò kò rí o ọ̀tọ̀ lórúkọ tọmọ mi sí. mo ti kọrin ní má fọ́ olùkùrí o Tọ́pẹ́ o ọ̀tọ̀ lórúkọ tó ń pè mí o. mo sì tí mo wà gan bàbá Abátúndé mo ti jórúkọ bíi mẹ́ta kí n tó di náà tí ká Tọ́pẹ́ mo ti jẹ́ Tọ́pẹ́ méjọ rí o mo tún ti jẹ́ Tọ́pẹ́ àmàní rí Tọ́pẹ́ kí n tó wáyé sí Tọ́pẹ́ náà tí ká eléyìí ló wá fún mi láyé bàbá ìyẹn ni pé mo ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́. ṣàṣà nínú olórin bàbá Tọ́lá ní káwọ́ ló lè sọ sórí tiwa. ọ̀gá mi Àyìnláde Òṣùpá Saheed o torí ẹ ti fẹ́ máa bẹ̀rẹ̀ kẹ́ máa tọ́ra yín oníkàlùkù ló mọ̀ bí tó ti ń bọ̀ wá ibi ó bá ti ń bọ̀ ní kó mọ̀ kí ló kàn ẹ̀kan lé ayé mi bàbá o èmi mo mọ sórí ilé ayé mi bàbá Lọ́ládé. mo ti sọ fún yín èmi ò kí ń ṣàlàbò sí èèyàn mi ò kí ń ṣe high service Tọ́pẹ́ èmi mo ní tán mi mo lè la tán mi mo lè pa tán mi dé kò kàn anybody níbẹ̀ o. ọ̀rọ̀ wọn ńlá tán wọn ńlá tán ẹ̀yin lẹ́mọ̀ ìgboro ni mí. nǹkan tí mo ṣe lórí títí gan tí kanú yín bá ṣe é láti mọ ibi tára ẹ̀ ó kù sí o bàbá Bátúndé. Àyìnláde mi Òṣùpá ọmọọba Kórédé mi Àyìnlá òun kan ti sọ lọ́sẹ̀ tó kọjá lọ ó lọ́mọ òun ni mú rí ìtọ́ndà ipa wọn làwọn já tọ́mtọ́m sí lẹ́nu wọ́n lọ́mọ àwọn ní Saheed Osupa mọ́rù o àwọn làwọn rèé tó fi mọ fújì tó ń kọ wọ́n ní ṣùgbọ́n Tọ́pẹ́ náà ti kà ó kàn láì pin ni ó wá bá mi ṣe mi ò mọ̀ pọ̀ tó bẹ̀rẹ̀ orin ó tọ́ ni kò ń ṣe rọ́ Tọ́pẹ́ náà ti kà ó. mi ò kàn kí n jánu ni tá a bá ti mú Ajíbọ́lá Bàṣọ wá ní Mùṣín tá a bá ju gèlè sẹ́yìn tá a máa wọn tọ́ kọ́kọ́ wà àwọn bí àárẹ̀ àkànní dé ṣìnà aláàjì ìsìkà bá ka ọ kọ́sílífà láṣẹ là tó kúnjọ́ sí tamọ́gà tí wàá Ajíbọ́lá Bàṣọ máa tamusọ́ ni tí dé ṣọkọ̀ tó ti kú tamájáni tó ń jẹ́ tẹ̀ kóyè bí ọwọ́ ọ̀tá tó dolo gbé lọ́jọ́ sí tamuwẹ́wẹ́ spirit mú ṣíṣá aláàjì ìsúlẹ̀ aláàjì yomi o. bí mo ṣe jẹ́nẹ́rálì mo ṣe àṣewò ta mẹ́gbọ́n mi dé ṣìnà ẹ̀gbọ́n mi dé báyọ̀ tó kú ṣí màmá tó kọ́ fújì tó lọ ọdún rẹ a máa kọ́kọ́ mú dé báyọ̀ ṣí màmá káà tó mú wẹ́wẹ́ rárá I'm very sorry bàbá olóye èsúlẹ̀ o ẹ̀yin gan mọ̀. ìyá ìṣẹ̀lẹ̀ tó jáde ní Mùṣín tí ó ṣojú mi bàbá ọgbọ́n. lẹ́yìn gbogbo àwọn tí mo dárúkọ ẹ mọ̀ pé Mùṣín lórí wa tí bá sọ pé Mùṣín lórí wa Mùṣín lórí wa láti Kọ̀tún dé Sọlọ̀ dégbè
dẹ́gbẹ́dá dípákó ẹlẹ́ja káti ẹ̀yọ́ ti gbogbo Mushin o kábọ́ sí sọlọ̀ kábọ́ sí kọ̀tún kádéléwé kádégbè kò séléré tó jáde náà ti kà lẹ́yìn àwọn tí mo dárúkọ yẹn. tọ́ṣájú mi jáde òyì amẹ́ràn tọ́pẹ́ àfitẹ́ bá ń tọ́ra iná tí kà tọ́pẹ́ àwọn. òun lè gbọ́ tó oṣù fàásọ yẹn mo wá ní mo ń wá kiri ni mo ń sọ̀rọ̀ ajé káàkiri ni bàbá ẹlọ́ládé Òṣùpá sọ pé ó láìkì mi ni ó wá bá mi ṣe mo lọ lísìn sórí Òṣùpá mo lọ rí ìdí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni kàwé ni mo máa dúró sísàfẹ́jọ́ níbi tó ti ń ṣe jọ́ǹpù apá mi kan ni mo máa dúró sí mo máa wo bálayé ṣe ń kọrin Àyìnlá Adé akọrin bí ẹni ṣoògùn rìn akóredé olórin àdídùn Òṣùpá. Ani ìbà mi màmá dọ́wọ́ lọ́hùn o ìbà mi màmá dọ́wọ́ lọ́hùn o. ìbà mi màmá dọ́wọ́ lọ́hùn o ìbà mi màmá dọ́wọ́ lọ́hùn o. ẹjọ́ aláyé tó pọ̀ wọ́n ti fẹ́ paná torí Ọlọ́run bàbá Bátúndé torí bó ṣe wà.